mo ti jáwọ́ nínú òṣèlú pátápátá báyìí, kò bá mi lára mu mọ́. Alága APC tẹ́lẹ̀ ló sọ bẹ́ẹ̀. Béèyàn bá dàgbà ó máa ń yé ogun jà ni. Níbi tí mo bá a dé yìí ó tó gẹ́. Mi ò ṣe òṣèlú kankan mọ́. Mo sì ń lo àkókò yìí láti fi kéde rẹ̀ fún gbogbo èèyàn pé mo ti jáwọ́ nínú ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà pátápátá báyìí. Èyí tí mo ṣe níbẹ̀ ló ń jóun. Èyí lọ̀rọ̀ tó ń jáde lẹ́nu alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tẹ́lẹ̀ Sẹ́nẹ́tọ̀ Abdullahi Adamu lákòókò tó ń bá àwọn èèyàn ìpínlẹ̀ Nasarawa sọ̀rọ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 16 oṣù kejìlá ọdún yìí níbi ètò ìfilọ́lẹ̀ ìwé kan tí wọ́n fi perí gómìnà ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni Abdullahi Sule. Aláròyé gbọ́ pé ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìwé pàtàkì ọ̀hún. Níbẹ̀ ni wọ́n ti pe Sẹ́nẹ́tọ̀ Abdullahi Adamu gẹ́gẹ́ bí ọ̀kan pàtàkì lára àwọn àlejò tí wọ́n fìwé pè. Níbẹ̀ ló ti la ọ̀rọ̀ ọ̀hún mọ́lẹ̀ níta gbangba níṣojú gbogbo èèyàn pé òun ti jáwọ́ nínú ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè wa pátápátá báyìí. Ṣá o, Abdullahi Adamu rọ gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ náà pé kí wọ́n gbárùkù ti gómìnà Sule nítorí pé ó jẹ́ olóṣèlú tó mọ ohun tó ń ṣe tífẹ̀ẹ́ àwọn aráàlú rẹ̀ sì jẹ́ lógún ju ohunkóhun lọ. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ pé ẹ gbọ́dọ̀ ṣàtìlẹ́yìn yín fún gómìnà yìí ni ó jẹ́ gómìnà kan tó ní àfojúsùn gidi. Gbogbo iṣẹ́ gidi tí ẹni tó gba ìjọba lọ́wọ́ rẹ̀ ṣe ní àṣepatì ló ti parí báyìí, ó sì ti tún bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú nínú iṣẹ́ dáadáa tó ń ṣe fáwọn aráàlú rẹ̀. Kì í ṣe pé mo fẹ́ fẹ̀yìntì nìkan nínú ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè wa báyìí, mo ti yọpáyọsẹ̀ mi kúrò níbẹ̀ pátápátá ni. Mi ò ṣe mọ́, ọ̀rọ̀ òṣèlú kò fẹ́ bá mi lára mu mọ́. Ó sì jọ pé mo ti kórìíra rẹ̀ gidi gẹ́gẹ́ bó ṣe wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.